Ìjà ẹ̀ sì tún kẹ̀ẹ̀kan ní báyìí Africa the national anthem. Wọ́n kí aláṣẹ Arrives Entertainment Services and Logistics. Wọ́n ní pẹ́ dé mọ́ gbogbo iṣẹ́ tẹ́ ẹni tó ń kilẹ̀ yìí ọlá àwọn ni o adúgbò púpọ̀ lọ́wọ́ wọn. Alhaji Abdulwasiu Akọ́láwọlé Olùgbàyè olórí ọgbọ̀n ìyá ayé túnlé bàbá ìyánátù gọ́ọ̀mọ̀sì òyìnbọ́láàfin òjò pàṣẹ kẹrẹ má bẹ̀ ọmọ àtìgbà gbégbégbé gbégbòrò òòṣà nílẹ̀ máa gbé àbíjù ọba adéyẹmí tó lé lọ́sí níbi tẹ́ ẹ bá ti sọ ni ọmọ kú ọmọ àrùn ọmọ òfò ọmọ ìṣe ọmọ àdánù ọmọ àkóbá ní ọmọ àdábà òde ọmọ ẹkú. promise mi ní 2000 láti 1996-97 tó bá ti fún mi ní 2024. jẹ́ sàwáwò ẹ̀ka sọ ẹ̀yìn tí ẹ̀ ń bọ̀ lẹ́yìn. This is the text of the speech delivered by a former president. Royal Father of the Day, Mother of the Day, our distinguished invited guests. Our father, Allah. I kindly advise that you don't rest on your horse to attain more greater feats in the selfless service to humanity. Kudos for carving a niche for yourself. Kudos for carving a niche for yourself and also making me a proud leader. Thank you and God bless. Allah be Pasuma, Paulema. Ọmọ ìyàwó alábí alábí kò súnmọ́ bí. Gbogbo yìí mo kí ẹ máa kú àdúró tí ẹgbẹ́ fún wa. Àti wọ́n àtọ̀sù Másáìdì, gbogbo yìí mo ń dúpẹ́ fún. Ẹ̀gbọ́n ẹ̀ ń bẹ ní ìkàlẹ̀, Dr. Adéwálé, Bọ́nsú Èkúrúmà, ọmọ àbúrú kálẹ̀. Òbẹ́sẹ̀ àkàndé adé mi, mo kí ẹ sí bí. Aláwọ̀ mi máa ń láìka, mo kí ẹ sí bí. Òṣùpá mi Sáìdì, gbogbo yìí mo ń kí. Àtàwọn aláṣùn lè mọ̀nà, gbogbo yìí mo ń kí. Ẹ máa kú àgbòjì, gbogbo wọn bọ̀ lọ́nà. Nítorí pé ẹ̀jẹ̀ kò dúró tì mí, ojú òní tí yóò lọ́nà ọlọ́run ọba, tó lójú kì í tọ́ ọlọ́mẹ́dà. Ẹ̀ṣẹ̀ tó yí dàmẹ́ o, dàmẹ́dà. Ìkẹ́kọ̀ọ́ sí agbára kan àṣẹ kò, wọ́n ní mo lẹ́rù kó wọ́n ní ìsáré kò. Ẹ bá rí Allah. Ìkẹ́kọ̀ọ́ sí agbára kan àṣẹ kò, wọ́n ní mo lẹ́rù kó wọ́n ní ìsáré kò. Ìkẹ́kọ̀ọ́ sí agbára kan àṣẹ kò, ẹ bá rí mi ẹyẹ máa ṣọ̀tẹ̀ kó wá pa á, wọ́n ní mo kárí sódà sí mi mú ká bá Alhaji Sulaiman Adio Atawewe, he made use of his influence to give the organizers one or two connections that we are expecting one or two things from, but physical cash he gave 200,000 naira. Àwọn èèyàn lóríṣiríṣi
Lord ṣe bẹ́bẹ́, but we need to mention this. Ọlọ́run ní jẹ́ kẹ́ ṣe. Àkànní Scorpido, ọ̀gọ́ lórí wà. Èmi ò tó pé yín ní pín-pín, but ọ̀gọ́ lórí wà. Sá Scorpido, ẹ bá pàtẹ́wọ́ fún ọ, God bless you, sir. Now, a fẹ́ lọ sórí award. Ṣùgbọ́n ká tẹ́ lọ sórí, a fẹ́ lọ sórí thank you for your support and plan. For your support plan. But ká tó lọ síbẹ̀, ẹ jẹ́ kí n pe my own. It was a short speech. Ẹ bá mi fún ọmọ bàbá wo lè dé lásàbàjá dé àtẹ́wọ́. Ẹ pàtẹ́wọ́ fún mi. Thank you. All protocols duly observed. I welcome you all to the first ever Lagos Fuji Festival. Power Lagos ní Kọ́ládò. Ẹ wo bí èrò ṣe pọ̀. Ìfẹ́ tẹ̀ ní sí Fuji music. Ìfẹ́ tẹ̀ ní sí Fresh FM Lagos. And thank you. Ní báyìí, a ti bẹ̀rẹ̀ ní ìsìn US. Gẹ́gẹ́ bí ọ̀gá mi, Chairman Fresh FM. Thank you to every one of you. Governor Oṣé. Sori pé ẹkún ẹ ti dẹ̀rẹ̀ dọ̀là. And Alhaji Wasiu Alabi Pasuma Wonder. Myself and my brother, Pasuma, Ayuba, and the entire musician in Nigeria, we are presenting this. Thank you very much for all your efforts. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Aqui Ọlọ́run àlẹ́kí àmọ́kùnrin káàkiri Jésù Kristi náà lórí ẹ̀nàmẹ́ fúláwọ̀ Kristẹni pásítọ̀ aláàbí sí ilé ìwà ìgbà ìsà Fuji ọlọ́jà ẹgbẹ́